Àtótó Arére online television òun náà lẹ́ ń láǹfààní láti máa wo ìkànnì ìdùnnú ìkànnì aláyọ̀ tẹ́ máa láǹfààní láti tẹ́tí sí tẹ́ máa ń wò ní gbogbo ìgbà lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba mi ìlékè ọlá ọba títí ń bẹ kí gbogbo bẹbẹ kó tó máa bẹ kábíyèsí elédùnmarè ọba mi tí ó máa wà nígbà tí ò bá ní sí bẹbẹ mọ́ ọba mi tí ì jẹrẹsì tí ì jẹyán tí kì í jẹ̀bà tó jẹ́ wípé kí ni ọpẹ́ báyìí òun ló ń jẹ rẹ̀ àtàwa àtẹ̀yìn láṣẹ ọba mi Èdùmàrè ẹnu ọpẹ́ gbogbo wa kò ní í kan gẹ́gẹ́ bá a ti wí atúnkì yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i sórí ìkànnì aláyọ̀ tiwa Àtótó Arére online television ètò yín ètò wa tá a pè ní ọ̀rọ̀ ìlú ó náà lẹ́mọ̀ láǹfààní láti tẹ́tí sí lóòrọ̀ tòní ibi tá a ti mọ yànnàná rẹ̀ báwo gan ló ti ń lọ nínú ìlú wa wọ́n ní kò jẹ́ kí tí ẹni ó di wọ́n ní kò jẹ́ kí inú ẹni ó dùn ṣùgbọ́n kì í ṣe wípé àwa fẹ́ bà yín nú jẹ́ o a sì fún láti bà yín nú jẹ́ rárá a wà fún yín láti jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ nínú ìlú yín torí pé kí ni tó máa ń sọ̀rọ̀ nípa ìlú kẹ́yìn náà kẹ́ ẹ lè jáde síta kẹ́ ẹ lè sọ̀rọ̀ pé ibi tí ìjọba bá dé nì ibi tí ìjọba ṣe dé nì ẹ má jẹ́ ká wà fún wípé nǹkan tí ò bá dáa tí ìjọba bá ṣe nìkan òun la máa gbé lárugẹ eléyìí tó bá dáa bẹ́ẹ̀ àwọn ọmọ sọ èyí tó bá kù díẹ̀ káàtó náà àwọn ọmọ sọ nítorí pé kí ni kó má bàjẹ́ òun làwa wà fún níkànnì tiwa ó kọ ọmọ báyìí òun ní ìjánu ọmọ Shakirat ọmọ Arówólò ayálówólé ló kọ tèmi tẹ́ ẹ̀ mọ̀ sí Shakirat Arówólò Nurudeen ohun tẹ́ ẹ ti máa ń gbọ́ òun náà ni àlejò tí wàá wà pẹ̀lú mi níkàlẹ̀ lórí ètò láàárọ̀ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹyẹ kò kí ń fi apá kan kò kí ń fi ń fò àlejò wa ẹ bá mi káwọn ará lé. ẹ kú ojúmọ́ o orúkọ tèmi ni Ambassador Ambali Azeez láti Sàó Mòrò local government nílùú Sàó àwọn ga onígbò ẹja tí mo jẹ́ ọ̀kan nínú fún ìgbómìnà fún ètò ìjọba tí mo jẹ́ olówó fún ìjọba fún gbogbo Kwara fún 16 local government Kwara lápapọ̀ akíbẹ̀ bàbá ọba ìlú Ìlọrin ṣéwù Allahu Yasimoka Binanas akí bàbá wa ọba ọ̀rọ̀ Sàó akí bàbá wa ọba Adébára Jébà akí àwọn ọba aládé gbogbo àwọn ọba aládé tó wà ní Kwara tí bàbá ọba ìlú Ìlọrin tí wọ́n jẹ́ chairman àwọn lọ́balọ́ba akí bàbá pé wọ́n kú sẹ́lú àsìkí kábíyèsí wa pé wọ́n kú ayẹyẹ ọdún kan tí wọ́n wà lérí àpèrè ní kábíyèsí lówù ọ̀rọ̀ Sàó akí wọn púpọ̀ pé wọ́n kú sẹ́lú láwọn oníjọ́ bàjẹ́. tó àmì ẹ ṣeun gan ni ẹ káàbọ̀ sórí ètò nígbà tẹ́ ń ṣe àpèjúwe ara yín ẹ sọ kinní kan nù ńbẹ̀ tí ẹ fi kún ó lóko kan tí àwọn èèyàn máa ń pè yín yàtọ̀ sí fún pé ẹ jẹ́ chairman fún ẹgbẹ́ regular caller ní gbogbo 16 local government ní ìpínlẹ̀ Kwara ó tún wá lóko kan táwọn èèyàn máa ń pè yín mo fẹ́ kẹ́ bá ń fọkọ. ẹ ṣeun orúkọ tèmi ni Ambassador Ambali Azeez láti Sàó orúkọ tèmi ni Ambassador Ambali Azeez láti Sàó tí mo jẹ́ olófòfò ìjọba fún Kwara. nǹkan tí mo fẹ́ gbọ́ gangan rẹ̀ pé olófòfò ìjọba fún Kwara tó jẹ́ wípé bẹ́ẹ̀ tí ń ṣe fún ìjọba náà lẹ́ ń ṣe fún aráàlú gẹ́gẹ́ bí orúkọ tẹ̀ wá pera yín náà ni ó jẹ́ kí n mú béèrè mi fún tàárọ̀ tòní pé gẹ́gẹ́ bí olófòfò ìjọba àwọn òfófó wo ló wà ńlẹ̀ fún ìjọba báyìí ká kọ́kọ́ gbọ́ ti ìjọba náà. Alhamdulilayi Rabbil Alamin a kí ìyá wa púpọ̀ pé ẹ kú sẹ́ẹ̀lì iṣẹ́ yín ṣe púpọ̀ àwọn èèyàn sì ń gbádùn yín tí mo kọ́ fẹ́ pàkíyèsí pé ẹ dákun tó Ọlọ́run ó tọ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ yín ní ẹni máa ti ṣe ẹ dákun iléeṣẹ́ yín Ọlọ́run ní yóò jóná. Àmín. òfófó tó wà ńbẹ̀ ni pé àkọ́kọ́ àwọn alága local government Kwara ni mo fẹ́ yín yànnàná lérí ọ̀rọ̀ wọn. a dúpẹ́ fọ́lọ́run pé ọkùnrin nínú wọn Ọlọ́run ni wọ́n wọlé obìnrin nínú wọn Ọlọ́run ni wọ́n wọlé ọmọdé nínú wọn Ọlọ́run ni wọ́n wọlé àgbàlagbà nínú wọn Ọlọ́run ni wọ́n wọlé ilé tí wọ́n wá wọ̀ yìí kì í ṣe pé ká pé obìnrin nínú wọn kọ́ pé gẹ́gẹ́lì lásán ni wọ́n máa gẹ̀ kì í sì ṣe ọkùnrin nínú wọn pé aṣọ ẹ̀gẹ́ kọ́ mọ̀ pé ẹ wo bí gómìnà ti ṣe wọn ní bọ́mọ ọba bá tán yóò bá àrọ́bá ní bàbá tán bí gómìnà ti ń ṣiṣẹ́ tó káàkiri ẹ rò pé gómìnà yìí gara bí àṣẹyìn ìgbàlódé sí a fẹ́ kí àwọn alága local government kún ó dé iṣẹ́ dé tí wọ́n fẹ́ ṣe fún 16 local government Kwara látàrí pé àwọn kan ti ń bẹ ńlẹ̀ nǹkan ti bàjẹ́ sẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pé gba gómìnà yìí dé ṣùgbọ́n a rí i pé ńgbà tí gómìnà yìí dé wọ́n ṣe gudugudu méje wọ́n máa pé yàyà ọgbọ̀n ni gómìnà ṣe tí ojú tèmi sì tó tèmi sì rí gbogbo local government kọ̀ọ̀kan kò síbi tèmi dé fún àwọn àkíyèsí fún gómìnà àfọwọ́n aráàlú pé kílẹ̀ ti rí níyà yín
mo ló kù sí níyà yìí màá nídìí láti pe àwọn ẹnì kọ̀ọ̀kan tó jẹ́ àwọn olóṣèlú kọ̀ọ̀kan ibi tí mo tún dé bíbá yìí o tí mo bá ní o tí mo tún dé níyà yìí o mo bá tó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Kwara alága àwọn gómìnà tí ń bẹ ní Nàìjíríà pé gómìnà mo dúpẹ́ lọ́wọ́ pé wọ́n rí ọ̀rọ̀ iṣẹ́ tí ń ṣe wọ́n rí i pé Ambali Harris olóòótọ́ kan ló jẹ́ fún àwọn mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn community àwọn tó jẹ́ tí wọ́n jọ ń ṣe ìlú gbogbo wọn mo dúpẹ́ lọ́wọ́ púpọ̀ àwọn nǹkan tí a fẹ́ sọ fún àwọn alága local government ni pé àwọn nǹkan ti bàjẹ́ sẹ́yìn nítorí wá bàjẹ́ sẹ́yìn kí gómìnà tó dé gómìnà wá sí wọ́n wá ń ṣe ṣùgbọ́n àwọn aráàlú láwa táwa pé ni pé a fẹ́ ká ní ọtọ́lọ́mì ọtọ́lọ́mì ká ní ọtọ́lọ́mì táwa wí o kó má sí lé kí gómìnà má sí ní ọtọ́lọ́mì ìfìjẹ́ fún àwọn alága kó má sí ní fìdí ẹ lọ́nà wo ẹ ṣeun nígbà bá ń gbọ́ pé ọtọ́lọ́mì tí wọ́n bá sọ àgbọn tí ẹ bá fa àgbò fẹ́ẹ́gún èèyàn jokun rẹ̀ èèyàn lẹ̀ jòkun rẹ̀ lẹ̀ ni tí ajánásì tí àáfà bá rí ajánásì tí ń jánásì fóun eré àáfà máa yá ni irú àwọn yìí níṣẹ́ tẹ́ àwa sọ pé ọtọ́lọ́mì tá a rí àwọn kan tí ń bàjẹ́ ní gbèríko kọ̀ọ̀kan tí gómìnà bá sọ okun rẹ̀ lẹ̀ fún wọn pé kí owó wọn máa dé sí ọ́fíìsì sí ẹnì kọ̀ọ̀kan alága local government àpótò owó rẹ̀ kó máa kó kálukú kó máa rí láti fi ṣe ìlú àwa náà sì dóde wọn adóde fún àwọn alága adóde wọn fún àwọn nǹkan tí wọ́n ń ṣe kíní àdúgbò sí àmọ́ jábọ̀ fún gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi bẹ́ẹ̀ tó ni a sì máa jábọ̀ fáwọn aráàlú ṣùgbọ́n kí gómìnà kó dáhùn tó Ọlọ́run kó sọ àgbòfégún wọn kó lè sọkun rẹ̀ lẹ̀ kó dáhùn tó Ọlọ́run níta fi ni wọ́n sọkun rẹ̀ lẹ̀ ni pé àkọ́kọ́ náà a sì tún nídìí gómìnà lẹ́yìn ìgbà táwọn àjọ alága local government wà kí la fi nídìí wọn ni pé nítorí ti bàjẹ́ ipá orí ọ̀káké gómìnà ó tún nídìí tí ó tún máa ràn wá lọ́wọ́ ìrànwọ́ lọ́tà àárán tí irú mi ràn wá lọ fún local government kọ̀ọ̀kan nísìn fún àwọn agbègbè kọ̀ọ̀kan a rí pé àwọn ẹnì kọ̀ọ̀kan ti mọ̀ pé ambassador Ambali Harris olóòfófó ìjọba òfófó tí ń ṣe ń gbè wá fún àwọn ibì kọ̀ọ̀kan torí táwọn ń sọ ni pé báwọn olóṣèlú kọ̀ọ̀kan bá débẹ̀ wọ́n máa ń sọ kẹ́nì kan tí wọ́n bá ń kàǹpé káàkiri wọ́n wọ òróró lọ agbègbè kọ̀ọ̀kan wọ́n débẹ̀ kódà wọ́n ó débẹ̀ ṣùgbọ́n tó bá ti yá wọ́n wá sọ pé kọ̀rọ̀ kan dún kọ̀ọ̀kan ojú àwọn ò lè tó bẹ́ẹ̀ làwa fi wá dúró fún wọn pé ojú yín tẹ́lẹ̀ ò lè tó bẹ́ẹ̀ wọn àmọ́ a nídìí láti kọ lẹ́tà a nídìí láti wá dúró agbègbè kọ̀ọ̀kan a sì kọ lẹ́tà lórúkọ àwọn ẹgbẹ́ regular caller tí chairman jẹ́ tí gbogbo wa jẹ́ tèmi jẹ́ chairman fún gbogbo tí lọ sí local government tí Alhaji Saliu Atagi sọ̀rọ̀ tí wọ́n jẹ́ president Ìyá Asokora Lóre wọ́n jẹ́ igbákejì àwọn ànídìí pé ọ̀gá o níta tó fẹ́ lọ lónìí ni o ìgá o tó fẹ́ lọ ní ìyá o Ìyá Asokora wọ́n gbowó jáde fún wọn nìkan lónìí wọ́n lè kó sí mọ́ sí àwọn aráàlú tẹ́ bá rí wa náà nǹkan kọ̀ọ̀kan wọ́n bùn wa a wà rí pé wáyà a wà kọ lẹ́tà sí gómìnà a kọ lẹ́tà fún sẹ́nẹ́tọ̀ a kọ lẹ́tà fún rẹ́pù a kọ lẹ́tà fún ọ̀nàrẹ́bù gbogbo wọn láwà kọ lẹ́tà sí àwa láwọn nìkan tá a máa lè sábà ìyá wa. bí àwọn wo. ẹ̀sìn òǹkó dúpẹ́ lọ́wọ́ broda wa Dr. Ọlọ́rungbẹ́bẹ̀ èèyàn ni tí wọ́n gómìnà wọ́n máa ti bí wọ́n bá ti gbọ́hùn mi kódà bó bá ipò òru ni wàláì broda wọn ò gbé fóònù mi pé kí ló tó ṣẹlẹ̀ Ambali wọ́n ti mọ̀ pé ìní pé àwọn pé ẹ̀bùn mi lówó ẹ bá bùn mí gbà o fún wàhálà tí ń ṣe ṣùgbọ́n wọ́n ti wá mọ̀ pé Ambali pè mí sí o kẹ ọ fẹ́ ṣòfófó kan fáwọn bẹ́ẹ̀ náà ni broda wa Tẹ̀jídí nínà irú kan tí mo sọ fún yín ní láyé lórí prógámù kan gbà kan mo nílùú òfin àdá débẹ̀ wọn láwọn orí owó ìjọba àwọn orí kankan àsìkò lẹ́tà fún àwọn obìnrin 16 wọ́n gbowó 20,000 láti ọ̀dọ̀ ọ́fíìsì Tẹ̀jídí ní tí gómìnà ní ó fún wọn àkọlẹ́tà fún àwọn ọkùnrin 17 wọ́n gba 20,000 lọ 17 ó sì wọ gbèríko ní òfin àdá ní àṣà local government tó jẹ́ àfọwọ́dù àwọn ọ̀pọ̀lọpọ̀ àtún wá nídìí àtún lè bá àwọn ẹnìkan á bá broda wa Wasiu Àjàkáyé broda wa Wasiu Àjàkáyé tá a rí ní àyíní o tá a rí àyíní o tí mo tún wá fẹ́ kí àwọn ọmọ Kwara lápapọ̀ pé wọ́n pẹ̀lẹ́ ti bàbá wa Màyé bàbá òun sì yálàyà àṣẹ fún gómìnà níta fi ni wọ́n sì yálàyà àṣẹ olóṣèlú tí bá mẹ́mẹ́ tí ọba mú tálíkà mara ń ṣe òṣèlú fi ẹ̀ fúnra ara rẹ̀ ni bàbá dọ́fíìsì bàbá kò sígbà tí ń pè bàbá òun Ambali kí ni mo tún rí gbọ́ gbọ́ ló tún dé kí ni o tún ṣẹlẹ̀ màá tún sọ fún wọn pé báyìí wọ́n ní wá ṣàlàyé fún mi Ọlọ́run bá foríjì òkú ọ̀run àmín àzìkí gómìnà púpọ̀ àkí broda wa Adáramọ́jà àzìkí broda wa Tẹ̀jídí ní àzìkí bàbá Wasiu Àjàkáyé pé wọ́n pẹ̀lẹ́ ti bàbá gbogbo àwọn táwọn á lè sábà nù kí la fi lè sábà wọn ni pé ìyà tí ń jẹ aráàlú èsì kékeré kìí ṣe iye owó ní nọ́mbà mi ò tó ráwọn àgbẹ̀ ń bẹ tí wọ́n ní owó wọ́n sì ní tí wọ́n jẹ lájẹsẹ́kù àmọ́ tí wọ́n jẹ́ ni pé ọ̀nà ọ̀dà
gbogbo àgbègbè ọ̀nà kọ̀ọ̀kan kódà gbogbo omi tẹ́ bá rí omi tẹ́lẹ̀ òṣèlú mi àti àwọn aráàlú mu ẹ mọ̀ díjú ni tí ẹ bá rí ẹ̀yọ́ máa gbà ẹ̀rọ fọ ní kíní ìbẹ́sì tí mú náà nù ni. tí ò sì ṣe wọ́n ní nǹkan kan. èyí tó bá jẹ́ pé yọ àfẹ́ tí wọn hospital náà ni àmọ́ gbogbo tá à ń ṣe tó di pé à ń rí ṣe yìí àwọn ẹnìkan lẹ́yìn èyí níbẹ̀ lẹ́yìn òrùlùrù fi ń dún èèyàn níbẹ̀ nídìí òrùlùrù fi ń dún tí ó bá ti pé gbogbo àwọn tí gómìnà yàn kalẹ̀ tí wọ́n jẹni tó dánítọ́ irú rẹ̀ ti ṣẹlẹ̀ ní Kwara nígbà kan tá a bá fẹ́ pè lérí prógámù rédíò kọ̀ọ̀kan àwọn ọmọ ọgbọ́n kọ̀ wà fẹ́lẹ́bù wọ́n wá gbé prógámù ẹnìkan wá wọ́n wá ní òun nìkan máa pè yọ́ máa yín ibi ká àwa táwa fẹ́ sòdòdò àròdòdò sọ́ngbà náà ṣùgbọ́n lérí eléyìí gómìnà ṣoṣo gbùdùdù méje yàyà mẹ́fà fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú àwa bẹ̀ àwọn alága local government kọ̀ọ̀kan abẹ̀ wọ́n dákun torí Ọlọ́run wọ́n dákun torí Ọlọ́run wọ́n bá wa ṣègbésẹ̀ kí wọ́n jẹ́ pé wọ́n máa ṣe iṣẹ́ ìlú káàkiri àwọn nǹkan tá a ní fún wọn bí eríṣi mẹ́ta ni tó jẹ́ yàjóyàjó àwọn alága local government kọ̀ọ̀kan ti ń ṣe o àkọ́kọ́ ètò ààbò kó dákun kó jó nípọn ètò ààbò kó jó nípọn o ètò ààbò kó jó nípọn gbogbo ìjọba ìpínlẹ̀ Kwara kó jẹ́ ètò ààbò ni à ń jiyàn gbélé gba owó yìí 3 million 2 million a sì gbọ́ pé àní ẹni kó rí ẹnì kankan mú ẹlẹ́ẹ̀kejì kí wọ́n dákun torí Ọlọ́run ọ̀nà kọ̀ọ̀kan tó jẹ́ gbèríko tó ti dé horohoro kọ̀ọ̀kan kwara náà bí wọ́n bá dáwó jọ láwọn alága local government wọ́n ṣe horohoro kí wọ́n dá owó jọ kí wọ́n ra tractor alága local government. ǹjẹ́ ẹ tiẹ̀ lè dárúkọ bí àwọn ìlú mélòó kan tọ́nà wọn ò ti dà. ẹ ṣeun tí ẹ bá dé ọ̀nà òfin àdà gbòòròkó alápapọ̀ bí gbogbo àwọn bíríkì alápapọ̀ gan ọ̀dà. ìjọba ìbílẹ̀ wo ni àwọn ọ̀nà yìí wà. àṣà local government. ní ìpínlẹ̀ Kwara tí wọ́n gbé náà. bẹ́ẹ̀ ni àbòtán àfọ̀nwọ̀dù tí ẹ bá débẹ̀ ọ̀lọ́ ń lọ sí Kánkán ó lọ sí alápapọ̀ ó lọ sí gbogbo àwọn ọ̀nà bíbẹ̀ wọn tó fi dé gbòòròkó kò sí ọ̀nà tó dá mẹ́ láti gbòòròkó ó fi wá lọ lè já sí ọ̀nà kìíní lọ gbogbo àwọn ìgbésẹ̀ tí ẹ yẹ káwọn alága local government ó kọ́kọ́ sí kéde pé gbogbo ẹ̀ ni wọ́n lè dá lọ́dà o ẹ̀yin ìyá wa gbogbo ẹ̀ kí wọ́n lè dá lọ́dà àmọ́ tí wọ́n bá ṣe nígbà kan tí wọ́n bá ṣe ọ̀nà wọ́n wá gírèdè wọ́n wá tún bọ̀ wọ́n la kọ́tà sọ́tọ̀ bójú bá ti ń rọ̀ ẹ kà rí pé òjò ń lọ ní kọ́tà ń lọ sínú kọ́tà wọ́n wá gúndòsà tó dáa kéde pé wọ́n máa fi hele káàkiri ká alága local government alága local government méjì ni wọ́n ti ṣe àwọn ìgbésẹ̀ ètò ààbò táwa náà rí pé wọ́n ṣe àwọn tí wọ́n wá sí láwọn alága local government wọ́n ti dupò ọ̀nàrẹ́bù yìí ọ̀nàrẹ́bù Fẹ́mi Yusuf kòtòkòtòkòtò apàkíyèsí wọn lórúkọ ẹgbẹ́ regular kula pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ o ní agbègbè yín nífẹ̀ẹ́ lódò ẹ dákun ìjíyàn gbé yìí ti pọ̀ ẹ jẹ́ wọn ṣe ẹ dákun ẹ bá wa ṣègbésẹ̀ broda wa Fẹ́mi Yusuf kòtòkòtòkòtò wọ́n ti gba àwọn fìgìláńtẹ́ àwọn ọdẹ ìbílẹ̀ ọdẹ OPC wọ́n ti gbà sí àràǹdì á rí pé àwọn kan àwa dúpẹ́ lọ́wọ́ alága wa sí àmànù Mòrò alájà Mariam àwọn náà ṣe gudu méje aládìẹ wọ́n ṣe gudu méje àyà mẹ́fà kí ni wọ́n fi ṣe ni pé wọ́n ti gba àwọn ọdẹ tó tẹnu mi gbà tójú mi tó tí wọ́n ti gba ọdẹ tó ti tó 100 ní Mòrò. síjọba ìbílẹ̀ Mòrò báyìí. bẹ́ẹ̀ni táwa náà sì rí kódà ẹni tó wà ń bẹ̀ tó jẹ́ ẹni tó jẹ́ tí ó jẹ́ olórí àwọn ọdẹ wa ní Sàwólẹ̀ àwọn ni wọ́n ti yàn wọ́n fún àwọn agbègbè kọ̀ọ̀kan pé ẹ máa mójútó. àwa fẹ́ rọ àwọn kọmíṣánná police Kwara a fẹ́ rọ àwọn kọmíṣánná àwọn ọlọ́pàá ni àwọn sọ́jà ni àti ìrísẹ́ wọn ní gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn lọ́gàlọ́gà wọn àti ìrísẹ́ wọn ní Okolówó tó fi lọ jẹ́bà wọ́n dákun bá wa mójútó à ń jiyàn gbé à ń pààyàn yìí wọ́n gbé ẹnìkan níjọ́ ní tó jẹ́ pásítọ̀ wọ́n gba owó wọ́n sì tún pa á lẹ́yìn tí wọ́n gba owó tán lẹ́yìn tí wọ́n gbowó tán lẹ́nu Okolówó sí ọ̀nà jẹ́bà olóòrùn náà kó dákun àárọ̀ àwọn commissioner police bí kàdá bá bẹ́ẹ̀ nù rẹ̀ sí wọn kọ́ bá wa pọ̀ yọ torí kò yẹ kó rí bẹ́ẹ̀ fún àwọn ọ̀nà òun kó dákun torí Ọlọ́run àwọn alága local government ẹ dákun torí Ọlọ́run ẹ ṣiṣẹ́ o àwọn mẹ́kọ̀ọ́ kan olùkọ̀ọ̀kan nísìn tẹ́ bá dé àwọn obòmíì nísìn tí omi mọ́ adúwádúpẹ́ lọ́wọ́ gómìnà wọn ti rán èèyàn lọ́bẹ̀ tí èèyàn bá dé Dàgbẹ́nu jù Mòrò local government Ìpàyẹ́mì Gídá tí èèyàn bá dé àwọn ọ̀pọ̀lọpọ̀ lóhùn wọn ò rí omi àwọn ìlú bí ọ̀nà 5 ló wà mẹ́ tí ò sí omi tí wọ́n lè mu omi lẹ́lẹ̀ ni wọ́n mu bẹ́ẹ̀ bá rí àwọn fídíò rẹ̀ gan-an ẹ̀mọ̀ ìyanu ni ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ kọmíṣánná tó wà nípa tomi wọ́n ti láwọn bá wa sì gbéṣẹ́ broda wa Dr. Ọlọ́gbẹ́bẹ̀ ní ká má wọrí báwọn ò rí pé
gómìnà fún wọn ní omi. Tẹ́ bá tó wá délùú kan ní Mòrò nísìn tó jẹ́ pé òun náà omi wọ́n wọn ó pọ̀ tí ò níye, omi bá ṣe ń lọ kún jẹ́ ká máa gbọ́, àwọn ọmọ wa sọ fún wọn ibi tó kù sí nì. Bí ẹ bá ti ń ṣe bí gómìnà ti ń ṣe yìí káwọn náà máa ṣe, kó jẹ́ pé kọmíṣánná wọn omi ni o, kọmíṣánná NIG nísìnyí kò sí, orúkọ mi ni Àṣìṣì, kò sígbà tẹ́ pé wọ́n ti wọ́n ní dá wa lóhùn fún àwọn agbègbè kan. Wọ́n lọ sí Dàgbẹ́nù jù, Òǹlé Aró jù, Alákàrà jù, wọ́n ní gómìnà ní káwọn fún wọn ní sólà mẹ́wàá. Iná sólà? Bẹ́ẹ̀ ni, solar light mẹ́wàá. Kọmíṣánná NIG wọ́n ti ṣègbésẹ̀ lórí rẹ̀. Gómìnà náà tí wọ́n ti pa àwọn NIG wọn ti lọ rẹ̀ pé sáwọn ìlú ìsìn ọtọ́ sí sólà mẹ́wàá bí wọ́n tọ́ sí. Kárí ààbò rẹ̀ pé wọ́n fún wọn. Gbogbo àwọn ìgbésẹ̀ táwa ń ṣe lókòókò tá à ń sọ fún wọn ni pé kó fi lè pé wọn kí ìṣòro fi ṣàṣeyọrí. Ìjọba tí máa mẹ́mẹ́ tí ò bá mú aráàlú tálíkà aráàlú mọ́ra, ìjọba tí ò ní létò láti ṣe fún aráàlú ni. Torí àwọn nìkan bẹ tó yẹ pé gbogbo èèyàn kó lè wọ́ ọ́fíìsì gómìnà, gbogbo èèyàn kó lè wọ́ ọ́fíìsì sẹ́nẹ́tọ̀, gbogbo èèyàn kó lè wọ́ ọ́fíìsì rẹ́pù, gbogbo èèyàn kó lè wọ́ ọ́fíìsì ọ̀nàrẹ́bù kọ̀ọ̀kan tí ní nọ́mbà rẹ̀ lọ́dọ̀ òsì fún àwọn agbègbè kọ̀ọ̀kan. Ó tó wá dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù wa náà ní Mòrò, ọ̀nàrẹ́bù Sọ́lé Làwán Àyànsọ́lá. Ọkùnrin ọ̀hún ṣe gudu ní méjì àyà mẹ́fà. Tá a bá ti pè wọ́n pé omi bí báyìí bàjẹ́ o, wọ́n ó ṣe. Kódà Mègídá Ìpàyẹ́ nísìnyí, skul bẹ àwọn owó tí wọ́n ti ná sí kì í sọ̀rọ̀ mílíọ̀nù 5. Ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ojú mi gbà, gbogbo fídíò rẹ̀ wà lọ́wọ́ mi. Fún bẹ́ẹ̀ bá ti wá pé blọ́dà àwọn kì í sùn. Ọ̀rọ̀ pé olóṣèlú tí ń bá ń ṣe ìlú tí ò bá gbé fóònù kò nídìí láti ṣe ìlú. Àwọn aráàlú náà ti wá rẹkẹ wọn. Ìwọ tí wọ́n bá ti ń pè, tí wọ́n bá ti ń gara tó gbé fóònù fún irú wa wọ̀nyí táwọn wá tẹnujẹ lọ́dọ̀ yín, a ti mọ̀ pé ẹran jẹ oyè jẹ́ǹjẹ̀ mí ń bẹ. Fẹ́ni tó bá ṣe dáadáa lóṣèlú tó bá ṣe dáadáa. Oyè má jẹ́ mí mọ́, àwọn aráàlú àtàkù àjàjà ló wà yìí. Adẹ́tẹ̀ tí ò lè fún ara kò lè dá wa rẹ̀ lórí wa. Ráwọ̀ sọ fún wa, á pariwo rẹ̀ lérí rédíò pé nítòsí ni ẹgbẹ́ regular college ti ẹgbẹ́ àbọ̀dè fún gómìnà. Gbogbo àwa sọ pé àwòye sí wà sí fún olóṣèlú tí bá ti ń bẹ́mẹ̀ lápá kíyèsí rẹ̀ tó bá ti gbọ́ yóò pè fọ rẹ̀ ká iṣẹ́ mi ọkárí. Bí gómìnà ti ṣe tán pé wọ́n fún mi nísìn aláwògbò ẹrú wọ́n fún wọn lómi, omi tí wọ́n mú mẹ́ náà omi tí ọ̀dà ni. Bùdó ńlá alẹ́ ara omi tí wọ́n fún wọn, omi tó ń mú tẹ́lẹ̀, omi tẹ́lẹ̀ náà bá rí ẹ̀ẹ́dìjúmọ́ rí wọ́n ti fún wọn lómi. Irú tí gómìnà ṣe ń káwọn alága local government tó débẹ̀ nílùú. Síwájú kan tó yan àwọn alága ìjọba ìbílẹ̀. Wàláì kó tó yanjú alága ìbílẹ̀, kó tó yanjú rẹ̀ ní gbogbo ìta akọ́lẹ́tà tọ́lọ̀ ní gómìnà ṣe. Àwa ní gómìnà ò ṣe. Ẹni ó bá ní gómìnà ò ṣe, a jẹ́ pé ó fi kùkù bọtí, ó sì lẹ blásítà mójú. Kò rí gbọ́, kò sí rí. Náà ni ìṣe gómìnà. Èmi èé ṣe olóṣèlú, mo sọ fún yín. Olóṣèlú tó bá ní àǹbàlẹ́ owó tó wá gbà lọ́wọ́ wa ní kò sí tíjọ́. Àmọ́ àwọn aráàlú lèmi mọ̀ mo pépè fún ta. Aráàlú o, àníjẹ́ ọjẹ́ wọn fún ojú wọn. Bọ́lá ti níjọba fàyè, ìjọba Kwara yìí fàyè lẹ̀ fún wa táwọn ọ́fíìsì kọ̀ọ̀kan yìí, àwọn ìtumọ̀ ṣiṣẹ́ lórí rẹ̀. Àrò àwọn alága local government iṣẹ́ ni wọ́n wá ṣe o. A sì di pẹ́pẹ́ ìyá wa Ajá Mariam wọ́n mọ̀ pé wọ́n dúró takuntakun. Torí àwọn ti ṣiṣẹ́ tẹ́lẹ̀, wọ́n ti jẹ kọmíṣánná 2 táwọn bá wọn á kówé bíi pólíbàgì lákòwé wá sí Mòrò. Tí àwọn sì wá ń gbé wá sí mọ́tò sọ̀mẹ́tì sí àyìn, sọ̀mẹ́tì sí àyìn, sọ̀mẹ́tì sí àyìn. Iná lọ́lọ́ tó wá lọ wọlé fún alága local government. Tí sẹ́ni tó ti ṣe tẹ́lẹ̀ wá tán ní sí. Àbí bọ́dá wa Fẹ́mi Yusufu, àbí chairman local government àṣà. Mélòó la fẹ́ sọ fáwọn tí wọ́n yàn yìí pé wọ́n dání tọ́ lórí rẹ̀. Ṣùgbọ́n àrò wọn kó tó bẹ̀ tẹ̀wọ́ra pamọ́sẹ́. A sì rọ àwọn kásílọ̀ kọ̀ọ̀kan ẹ múra síṣẹ́ tí wọ́n bá yàn yìí. Ẹ máa wá agbègbè kọ̀ọ̀kan. Bó ti pẹ́ bọ́ bá yá àti kásílọ̀ ni àti chairman local government ni àtẹnì kọ̀ọ̀kan ni wọn ò ní lè dé ìgbèríko. Torí àwọn kan bẹ táwọn ń dúró pé wọ́n bá ti dé ìgbèríko wọ́n gan wọn fún ètò ààbò tó mẹ́hẹ̀ yìí yá wa. Àrò gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n dáhùn tó lọ́lọ́run alága gbogbo gómìnà fún Nàìjíríà wọ́n dákun kó tún bá wa sọ àgbòfégún, wọ́n bá sọ ọkùnrin lẹ̀ fún àwọn alága local government kí owó wọn máa jáde kí wọ́n máa pé ẹnu ìgbà tí wọ́n bá lò ọtọ́lọ́mì wọn kó jẹ́ pé ọtọ́lọ́mì kó má jẹ́ ọtọ́lọ́mì fìdí hẹ́. Torí ọtọ́lọ́mì tó bá di pé àkótó owó gómìnà ní tó ń rí sí wọ́n má fẹjú mọ́ iṣẹ́ àkótó owó tí wọ́n kọ́ fẹjú mọ́ kó má fẹjú mọ́ táwọn alága local government kó dákun torí Ọlọ́run. Tí ẹ bá ti lè ṣe yíhun wàláhì alága local government tó ní láti ṣiṣẹ́ fún ìlú rẹ̀. Àwọn tí ò tún ní ṣiṣẹ́ fún ìlú àwọ̀ pariwo wọn tí gómìnà máa gbọ́. A sì mọ̀ pé ẹnu wà yìí ẹnu nìfà wà ní fún àwọn aráàlú. Kò jẹ́ bí ọ̀rọ̀ ti rí ẹ̀yin ìyá wa. Tó ẹ ṣeun gan ni ẹ kú àtótónu látàárọ̀ bẹ́ẹ̀ ti ṣàlàyé ẹ mú lọ́tùn ẹ mú lósì ẹ ṣe ní sọ̀túntòsì mọ́ bàbí kan jẹ́ inú mi sì dùn àwọn aráalé tí wọ́n ń gbọ́ wa náà kálukú náà yóò ti mú ti ìjọba ìbílẹ̀ rẹ̀
kí n wá tún béèrè lé ibà pé òfófó wo ní tún bẹ́ńlẹ̀ fún àwọn aráàlú gẹ́gẹ́ bí àṣeyọrí ìjọba àbí àṣeyọrí táwọn alága ìjọba ìbílẹ̀ ti ṣe lẹ́nu 100 ọjọ́ ṣé mọ̀ pé tá a bá wo bí ọjọ́ mélòó sẹ́yìn nísìn ní gbogbo wọn ń lẹ pósítà káàkiri pé láàrin 100 ọjọ́ táwọn ti dé ọ́fíìsì o nǹkan táwọn ti ṣe ni ṣé ǹjẹ́ ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣó ń bẹ lọ́wọ́ tiyín nínú àṣeyọrí 100 ọjọ́. èmi ò sì ní sì dáhùn rẹ̀ ìyá náà láti wá sọ àmọ́ tèmi rí dájú láwọn tèmi ti rí tí wọ́n wà lágbègbè tèmi ìyá wa Ajá Mariam ṣe wà ní chairman local government Moro ìyá àwọn ti ṣiṣẹ́ àkọ́kọ́ tí ń jọ mí lójú nípa ètò ààbò tá a pariwo fún wọn tọ́lọ̀ ni wọ́n sì sì gbéṣẹ́ wọ́n sì ń fún wọn lówó oṣù wọn ní àwọn ọdẹ tèmi sì mọ̀ tó mọ̀ pé wọ́n ti gba ọdẹ bíi 100 ní Moro a sì mọ̀ pé bí nǹkan bá ti dé tẹ́lẹ̀ nǹkan dùn ún bàjẹ́ ni ó ṣòro tún sí nǹkan dùn ún bàjẹ́ ni a sì tún alága local government tá a tún mọ̀ ní broda wa Fẹ́mi Yusuf kòtòkòtòkòtò àwọn náà ti ṣiṣẹ́ fún ètò ààbò fún àwọn nǹkan tí ń lọ omi kọ̀ọ̀kan tí ń bàjẹ́ ní Moro bro ìyá wa ń ṣe o wọ́n ti ń ṣe àwọn àárín pé wọ́n ti ń ha ọ̀nà kọ̀ọ̀kan lágbègbè kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí bá ṣiṣẹ́ bá sì ń lọ gẹ́gẹ́ bí ẹ torí àwọn ìyá wa ti pè mí pé àǹbàlẹ̀ àjọsìn ìjọba yìí ni o kẹ bá mọ̀ pé nǹkan àwọn èsì kékeré àwọn àrò àwọn olóṣèlú kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ regular kola ń bẹ lẹ́yìn ìkọ̀lé wọn lágbègbè kọ̀ọ̀kan kún mú wọn mọ́ra ẹgbẹ́ regular kola wọ́n mọ òkè àtilẹ̀ kún mú wọn mọ́ra pé ẹ dákun ń bolẹ̀ torí títún ń jà lébù ní alága local government lásán. níjọba àbílẹ̀ mi. torí local government 16 local government kọ̀ọ̀kan kò síbi tá a ní ọmọ ẹgbẹ́ regular kola sí. ní àti wọ́ọ̀dù kọ̀ọ̀kan náà. àti wọ́ọ̀dù kọ̀ọ̀kan kò síbi tí ò sí ọmọ ẹgbẹ́ regular kola sí. àwọ̀rọ̀ àwọn alága local government èyí tèmi tó wá fẹ́ sọ ẹ rí i pé kinní kan ti ṣẹlẹ̀ ní ẹnujó ní ìkàbá yìí ìyá wa. bí kínú. tó jẹ́ pé nǹkan Nàìjíríà náà ni tó jẹ́ pé àwọn ọ̀kan ń bẹ tí wọ́n fẹ́ pín oúnjẹ tó jẹ́ pé àwọn ọmọ yìí lọ lè kú wọ́n lọ lè dànù gbogbo wọn rọ. bí ọ̀nà ìpínlẹ̀ mẹ́ta ló ti ṣẹlẹ̀. bí ìpínlẹ̀ mẹ́ta ẹ̀sìn àwa aláàmọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ mọ́ nísìn àwọn bàbá wa ń gbà kan wọ́n mọ tí ń ṣẹlẹ̀ gbogbo àwọn àyẹ Alhaji Oríyọmí Àwùsá tó ṣe kì í ṣe kó lẹ́bi o ìyá wa Naomi tó jẹ́ bàbá wa tó jẹ́ ìyàwó bàbá wa ọba Ilé-Ifẹ̀ tàná ọba Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ rí àwọn náà ò lẹ́bi o àwa nírú wọn lára tẹ́ pé wọ́n pè mí láwọn olóṣèlú ń bẹ Kwara wa yìí o láwọn àwọn aláàánú tẹ̀wọ̀n yìí ṣe pé wọ́n wà ní òṣèlú wọ́n là ń bà ní olómi wọn bó wọ́n nídìí sólà àwọn tí wọ́n ń tọrẹ ń bẹ mélòó ní ipá ìjọba lè ká kò sí bẹ́ẹ̀ tí wọ́n lè bí ìjọba àwọn tí wọ́n lè ṣe fóun dání tọ́tọ́ àwọn kò gbà tí yàn mú torí yàn mú báyìí èèyàn bẹ́ẹ̀ lù kí bàbá wa Tinubu kí gómìnà alága local government gómìnà Nàìjíríà tó jẹ́ gómìnà tèmi ní Kwara tó jẹ́ alága fún gbogbo àwọn gómìnà wọ́n dákun torí Ọlọ́run àwọn Alhaji Oríyọmí ò lẹ́bi àti àwa Naomi wọn ò lẹ́bi nǹkan kan ṣẹlẹ̀ nígbà kan ní Kwara wa yìí náà ni àwọn kan bẹ tó jẹ́ pé adẹ́tẹ̀ tí ò lè fún wàrà wọn lè dá wàrà nǹkan jọ̀hún sí wa o nǹkan jọ̀hún tí àfáà tó bá ní nǹkan jọ̀hún ò sí irọ́ ni pásítọ̀ tó bá ní nǹkan jọ̀hún ò sí irọ́ ni torí ọmọ mùsùlùmí lónìí ọ̀nà méjì mú tara wọn jáde nígbà kankan obìnrin kan bá ọkọ rẹ̀ jà ó wá mú orógùn lásán ó wá nà mọ́ ọkọ lékún sì dá ekún méjèèjì sì dá wọ́n á sọ pé orógùn tí mo fi nà wọ́n náà nìyí owó tí mo mọ̀ bí náà wọ́n náà ní ó tún mẹ́lẹ̀ kejì ó tún dá alápá nítorí máwùlẹ̀ náà mọ́ wọ́n ti gba àwọn ìyá kan bẹ tí wọ́n àwọn ẹnìkan bẹ tẹ́ pé àwọn ewu akáwọn sí dáadáa wọ́n ti já àgbà mọ́ wọn lọ́wọ́ bàbá wa kan náà tó sọ̀rọ̀ kan wọ́n nígbà kan wọ́n lóbìnrin yìí mọ́ wọ́n ní obìnrin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ní ìgbéyàwó ni tó bá gbá ọmọ yìí mú láàárọ̀ tó bá fẹ́ wẹ̀ báyìí yóò mọ̀ lulẹ̀ àwọn onímọ̀ fílẹ̀ ó wá díjọ́ kan bàbá yìí wá ń bọ̀ Ọlọ́run ló fi bàbá yìí sáájà lè rẹ̀ ó wá mú ọ̀rẹ́ yóò nà ọmọ yìí lérí bàbá yìí ọyọ ọgbọ́dọ̀ náà dúró ọgbọ́dọ̀ náà ọyà sọ́lẹ̀ báyìí odò ọmọ odò mọ́ obìnrin níwájú rẹ̀ ń pẹ̀tọ̀ tí wọ́n bá fi pánù àwọn kan ti já àgbà mọ́ lọ́wọ́ àwọn kan tó ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ ti Ìbàdàn àti àwọn ibi tó ṣẹlẹ̀ kọ̀ọ̀kan ẹni tí ń sore wà àtìgbà tí wọ́n ti ń sore níyà Naomi ẹwà àgbà tí wọ́n ti sore ẹwà Alhaji Oríyọmí náà ẹwà àtìgbà tí wọ́n ti ń sore èmi rọ̀ wọ́n gómìnà ìpínlẹ̀ Kwara mo dákun kó bá a sọ fún bàbá Tinubu kó síjú àánú wò wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta oore ni wọ́n ń ṣe torí yàn ń bẹ nílùú
kódà ní ìjẹ bá mú wàásù ló kéré tí ń jẹ́ 50,000 àti ń jẹ́ 50 naira tẹ bá lẹ fún ẹnì kọ̀ọ̀kan ẹ rí 200 èèyàn lẹ́sẹ̀kẹsẹ̀ pé wàásù adúrú èrò tí ó jáde ẹ̀rọ adúrú èrò tí ó jáde èmi rọ̀ wọ́n kọ́ dàkún tó Ọlọ́run bàbá wa Tinubu àwa náà jẹ́ kan láwọn tó jẹ́ pé abáyé ṣègbésẹ̀ tọ́lọ̀ fílẹ̀ wọlé àwa ní má tọrọ nǹkan lọ́wọ́ yín gómìnà ìpínlẹ̀ Kwara ní orúkọ alága gómìnà mo fi tọrọ nǹkan lọ́wọ́ yín kó bá síjú àánú àti ilé ẹjọ́ Ọlọ́run bọ̀ ní ba Nàìjíríà jẹ́ àwọn náà ń dọ́ ẹkún ṣe ni wọ́n ń ṣe òun fún aráàlú wọ́n ti ṣe tipẹ́ tẹ́lẹ̀ tipẹ́ tí wọ́n ti wá ṣe òun àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fẹ́ jàgbà máa lọ́wọ́ lọ ṣẹlẹ̀ ní láwọn ibìkan tó ṣẹlẹ̀ wọn kì í ṣe pé káwọn náà fẹ́ bẹ́ẹ̀ tẹ́ni tó wá fún ọmọ lóúnjẹ tẹ́jẹ́ pé kò sì máa ṣe lọ́dọọdún bó sì wá rọ bàbá wa kọ́ dáhùn tó Ọlọ́run bàbá wa ò ní Ilé Ifẹ̀ wọ́n ní ọ̀bẹ bu ọmọ lọ́wọ́ ọmọ sọ bẹ́ẹ̀ nù ní tí ó ti ṣe kí wọ́n bá wa dá sí kọ́ dáhùn tó Ọlọ́run ìyàwó bímọ fún ni tíyàwó tó bímọ fún ni máa tọ́ wọ́n jẹ lọ́jọ́ iwájú ní Kwara wa yìí náà ni a ti rí ọba kan tó jẹ́ pé ó fẹ́ ìyàwó kan ó wá mú ọmọ kan lọ́wọ́ ìgbà tó mú ọmọ kan lọ́wọ́ ọmọ òun wá dàgbà ọba àwọn òkòwò pọ́mọ rẹ̀ kó wá dàpọ̀ ọmọ ó wá tọ́ ọmọ yìí ní skul ọ̀rọ̀ lọ ìlú èbó ìgbà tọ́ba yìí dé rí ipò mọ́tò tí ń lò lọ́dọọdún ọmọ yìí ní ṣe kí wọ́n dáhùn tó lọ àmọ́ tí ìyá wa Láòmí bí fún bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ àmọ́ tí ó jẹ́ lọ́jọ́ ọ̀la wọ́n dáhùn tó lọ lọ́hùn kó bá wa sì gbésẹ̀ kí wọ́n sọ wọ́n lẹ́ adájọ́ ẹ fura ẹ̀yin adájọ́ wa ẹ fura kí ni mo fi ní ẹ fura ni pé ẹ ṣèwádìí òkodoro bẹ́ẹ̀ ti rí ìhun èèyàn méjì ní ọ̀kọ̀ọ̀kan wà lè jẹ́nà kí gbogbo àwa yòókù tó wọ̀ abẹ́ gbọ́ ìyá wa èèyàn méjì ní ọ̀kọ̀ wọ̀ àkókò wa ti ń lọ ẹjẹ́ àsọ kéréte sẹ́ẹ̀rí ọlọ́pàá nínú gbogbo àwọn elétò ààbò ọlọ́pàá ní ọ̀kọ̀ wà lè jẹ́nà ọlọ́pàá sọ pé àfúrásì ọlọ́pàá ò ní sọ fún ọ kó mú ọ kọ́lá kó rí nǹkan lọ́rọ̀ rẹ̀ kò ní sọ pé olè ni ọ yóò rí àwọn afurasí ó ti wá kó yòókù lé àwọn adájọ́ àwọn lọ́ọ̀yà wa lọ́wọ́. tó pétò ẹ máa dá yòókù sí ẹlẹ́wà òun náà kọ́kọ́ wà lè jẹ́ náà ọba gá níbẹ̀ ni nínú ẹ̀wà tó ń jẹ ni o ọba nǹkan míì ni wà ní kí leléyìí ó ti sọ fún ọ pé àdàlú lòun ń ta ó ti sọ fún ọ gbogbo tó bá bá lérí àdàlú Ọlọ́run bọ̀ ní ba Nàìjíríà jẹ́ Kwara lápapọ̀ ní bàjẹ́ àrò àwọn adájọ́ wa ẹ ṣe ìmọ́tótó fún àwọn kan tí máa ń ṣẹlẹ̀ ẹ wo irú àwọn tọmọ tí wọ́n ní ọdún kan lérí pé ó gbé adìẹ wọ́n pa àwọn ṣèkínní oníyẹ ọdún tó lò ẹ bá wa ṣègbésẹ̀ àwọn adájọ́ kan ti dájọ́ rí tó jẹ́ pé àwọn bàbá wa iná bábà táwọn náà wà tó jẹ́ pé nílọrin ni wọ́n wà tí wọ́n tèmi náà jẹ́ kan nínú àwọn ọmọ wọn àwọn bàbá wa náà bábà ní Mọ̀sìngbà wọ́n dájọ́ tọ́jọ́ bá rú wọn lójú wọ́n wá gbèríko lọ́dọ̀ bàbá tí mo gbé dọ̀ wọn pé bàbá wa ń bá bàbá wa mo dàpọ̀ tí mo rí ni mo wà gbé síwájú bàbá wa yọ̀ Ọlọ́run bọ̀ ní ba Kwara jẹ́ àmín Nàìjíríà lápapọ̀ Ọlọ́run níjọba jẹ́ o àmín akí ẹ̀yin ìyá wa púpọ̀ àtẹ̀yìn. tó ẹ ṣeun gan ni ẹ kú àtúntònú látàárọ̀ ẹ̀yin ará ilé tẹ̀ ń láǹfààní láti máa wò wá lórí ètò yìí ètò wa tá a pè ní ọ̀rọ̀ ìlú ní ìkànnì Àtótó Arére online television ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ ọba mi Èdùmàrè etí tẹ́ ẹ fi ń gbọ́ wá náà kò sì ní í di mo kí ọ̀gá mi púpọ̀ Ibrahim Alágúnmu Ọlárẹ̀wájú ní ẹ̀ní dọ́lárẹ̀ yìí láéláé títí dìgbà míì táwọn láǹfààní àti tún pàdé lórí ètò yìí ètò wa ọ̀rọ̀ ìlú ire àtayọ̀ kò ní wọ́n lọ́dẹ gbogbo wa ó dàbọ̀ ó tún dìgbà kan náà.